Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ń ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyàkùn wọn lọ́rùn. Kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí yín tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Mo kí ọkùnrin náà wá, mo kí obìnrin, kí ọmọdé, kí àgbàlagbà, gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òun náà ni àwa, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òun ni àwa, mo kí gbogbo ẹ káalẹ́. Orúkọ mi náà ni Dr. Tí Ọlátìbóyè tí ayé mọ̀ sí mi ń jẹ́. Lórí ètò yìí a máa sọ̀rọ̀ nípa àlá àtọ̀nà àbáyọ, èyí tí a lè máa lo ewé kéékèèké àtàwọn nǹkan kéékèèké láti lè bá nǹkan burúkú jà, ìyẹn ní ojú àlá, àti ọ̀nà àdúrà lóríṣiríṣi bí a ṣe máa ń sọ. Lórí ètò ìbákan náà a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology tàbí astrology. A máa ń sọ̀rọ̀ nípa ẹ̀, ṣé kí n fẹ́ àbí kí n má fẹ́, ṣé kí n ṣe àbí kí n má ṣe, ṣé kí n lọ àbí kí n má lọ, lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹwádìí èyí tí a mú wá ní òní, ó náà ní ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Ẹlòmíì á kàn lálàá pé òun rí ajá lójú oorun, wàhálà bá dé bá. Ilé pásítọ̀ méje, ilé àfáà méje ni ó mọ̀ lọ. Sí náà, ajá yóò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kó sì lè kiri. Ayé ò ní gbègbè kú gbèlè wà lọ́wọ́. Àlá nǹkan àṣírí ni. Nǹkan àṣírí ò ní àlá. Nǹkan àṣírí. Ẹ rí ọ̀rọ̀ àlá, ẹ má jẹ́ ká máa sọ ọ̀rọ̀ àlá wa káàkiri. Ẹni tó bá mọ̀ pé kò lè tú, kò ní solution fún ẹ láti sọ, tó bá sọ àlá fún tí ó kàn mọ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́, tí ó paná ìmọ́lẹ̀ àlá tó lá, pé èyí tó dáa ni, èyí tí ò dáa tó bá dẹ̀ ti sọ tàbá yìí kò sí àní-àní ni. Bóyá àlá náà kó má lọ ṣẹ lórí ẹ̀. Tábà tí mẹ́ni tá ń fẹ́ sọ fún, ẹ jẹ́ ká ṣe àdúrà lé lórí. Ẹ jẹ́ ká ṣe àdúrà lé lórí tábà tí mẹ́ni tá fẹ́ sọ àlá wa fún. Àlá lílá àṣírí ni láàrin ìwọ àti Ọlọ́run tó dá ẹ. Àlá lílá àṣírí ni láàrin ìwọ àti Ọlọ́run ọba rẹ̀ tó dá ẹ. Tó bá ti wá jẹ́ ẹnìkan tí kò kà lẹ́ẹ̀kún, ó kọ ọ̀rọ̀ Ọlọ́run kún ni, torí pé àtẹ̀yí tó dáa àtẹ̀yí tí ò dáa ó nítumọ̀ lọ́rọ̀ ilé ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tó lálàá pé obìnrin tí o fẹ́ fẹ́ tàbí orí obìnrin kan ládùúgbò yín, o tún wá fẹ́ lálàá pò ń bá ní àjọṣepọ̀, ní ẹ̀ wá ń dùn pé ọwọ́ ti tẹ obìnrin yìí, o ti lálàá pò bá aláṣepọ̀ dán wa, o gbọ́dọ̀ bá aláṣepọ̀. Irọ́ ni, kódà ò lè rí owó ẹ̀ tí wàá jáde láyé. Àlá ọ̀nà tálà túmọ̀ sí pọ̀, ọ̀nà tán bá ṣe túmọ̀ sí fún ẹ sí ó pọ̀. O lálàá, o sọ fún A, o sọ fún B, kódà o sọ lórí Z, sí iná ò rí solution sí. Ó ní mo fi mú àwọn orí ètò ìwà fún wa kó máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Àlá tí mo wá mú wá fún wa ní òní, òun náà ni tí a bá lálàá pé a rí abẹ́rẹ́, tá a bá lálàá rí abẹ́rẹ́ tá a mọ̀ sí needle
bóyá kékeré ni o bóyá gúngùn ni o tá a bá lálàá tá a bá rí bóyá a rí tó pọ̀ ni o tá a bá rí yọ kan ohun tí àlá ń túmọ̀ sí nígbésí ayé ẹni tó bá lárú àlá bẹ́ẹ̀ náà ni àṣeyọrí wàláhì àṣeyọrí ni tí o bá lálàá pé o rí abẹ́rẹ́ tí wọ́n fi abẹ́rẹ́ náà gún ẹ o àṣeyọrí ni àmọ́ tó bá lálàá pé wọ́n fi abẹ́rẹ́ gún ẹ tọ́ ayé ò ní ta ẹ lọ́fà burúkú ọfà burúkú ò ní wọlé sí mi lára kò ní wọlé sọ́mọ mi lára kò ní wọlé sáyà mi lára ìyẹn wá sọ pé kó mójútó ọ̀rọ̀ ara ẹ̀ ó ní mo fi mú iṣẹ́ aporó ọfà kan wá èyí tá a máa ń fi abẹ́rẹ́ ṣe èyí tí a máa ń fi abẹ́rẹ́ ṣe tá a máa ń já ewé ẹ̀yìn olóbe tá a dànù gò pẹ̀lú abẹ́rẹ́ 16 tá a dà ọtí lé lórí tá a máa ń gbé pamọ́ fún 16 days mo ti ṣàlàyé rí ó wà ní inú àwọn fídíòs wa kan tá a ti ṣe tí mo bá lálàá pé wọ́n fi abẹ́rẹ́ gún ẹ múra sọ̀rọ̀ ara ẹ̀ ọfà fẹ́ wọlé sí ẹ lára ni ọfà burúkú kò ní wọlé sí ẹ lára kò ní wọlé sí mi lára kò ní wọlé sọ́mọ mi àtàyà mi lára gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí ọfà burúkú ọfà tó ń dá ẹ̀mí èèyàn légbodò ọfà tó ń ránni lọ sọ́run àpàpàǹdodo ọmọ aráyé ò ní rántí láti ta wá kò ní ta wá tọmọtọmọ tayàtayà tẹbítẹbí taratara àmọ́ tó bá rí abẹ́rẹ́ lójú oorun tó mú dání tàbí òfin ran aṣọ àlá àṣeyọrí ni lórí nǹkan tó dáwọ́lé àlá àṣeyọrí ni tó bá wá jẹ́ pé nílànà ti Christian tàbí lánàá ti mùsùlùmí tó bá yẹ pé lánàá ti mùsùlùmí ni tí a bá lá irú àlá bẹ́ẹ̀ pé bóyá wọ́n fi abẹ́rẹ́ gún wa tá a bá lá mo ti ṣàlàyé àwọn ètò àdúrà kan tí mùsùlùmí máa ń ṣe tó bá ti jí lójú oorun tó bá jẹ́ pé ẹ̀gbẹ́ left ló wà ojú sí left tó wà yẹn náà kó wá sí a'udhu billahi minash shaitani rajim sí mẹ́ta kó wá tutọ́ sí ẹ̀gbẹ́ yẹn kó wá change position padà kó sùn tó bá yẹ pé lánàá ti Christian ni tó bá ti jí lójú mọ́tẹ́ àwọn Christian máa ń ṣe kíní kan náà tó yẹ pé ó máa ń fi Bible sí ẹ̀gbẹ́ ìrọ̀rí wọn sùn wọ́n gbé Bible sí Psalm 40 kò fi ṣe àdúrà dáadáa fi Psalm 40 kò fi ṣe àdúrà tó bá pọ̀ wá rí abẹ́rẹ́ yẹn tí wọ́n mú dání gẹ́gẹ́ bí tí mo sọ pé àṣeyọrí ni tó bá ti jí ṣe àdúrà àṣeyọrí nínú ìgbésí ayé ẹ̀ àdúrà àṣeyọrí nínú nǹkan tó dáwọ́lé tàbí nǹkan tó fẹ́ dáwọ́lé kó ṣe àdúrà lé lóríṣiríṣi kó ṣe àdúrà lé tó bá jẹ́ pé ìlànà ti èyí tí tá a pè ní ìlànà ti ilẹ̀ Yorùbá tiwa ìyẹn ní àwọn ìlànà ìṣẹ̀ṣe tá a pè ní ìlànà ti Yorùbá ẹ jẹ́ ká wá obì pupa olójú mẹ́ta ẹ jẹ́ ká pa tá a bá ti pa ẹ jẹ́ ká wá fi ra gbogbo ara wa látòkè délẹ̀ tá a bá ti fi ń para ẹyọ kọ̀ọ̀kan ká máa sọ pé mo bí ikú mo bí obì dànù mo bí ikú mo bí ikú mo bí àrùn dànù mo fi obì mo fi bí ikú mo fi bí àrùn dànù mo fi bí nǹkan burúkú dànù kúrò lára mi àmọ́ kejì náà ṣe bẹ́ẹ̀ ṣé wàá róbì mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ti wá mú obì mẹ́tẹ̀ẹ̀ta yìí dání ẹ wá jẹ́ ká tó ṣe àdúrà sí dáadáa jẹ́ ká lọ dá sórí ìta mẹ́ta ká kúrò bẹ́ẹ̀ aláburúkú kò ní ṣẹlẹ̀ lórí wa kò ní ṣẹlẹ̀ lórí ọmọ wa kò ní ṣẹlẹ̀ lórí aya wa ẹ wá rí orúkọ mi náà kò yí padà èmi náà ní Dr. tí o láti gbé ìtàn yìí mọ̀ sí mi jẹ́ tó bá dìgbà míì a tún máa mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó mọ fún wa láǹfààní lórí àwọn kan mìíràn àti ṣe àtẹ̀yí tí a ti ṣe tó bá dìgbà míì o ẹ tún máa bá wa pàdé lórí tọ́pìkì míì tó tún yàtọ̀ sí eléyìí tó dàbọ̀.